ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Àdẹ̀kù bí ó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin dádì mi tí ẹ wá ń bá wa rajà. Lágbára lọ́wọ́ náà bí tẹ́ ti mú owó tẹ́ fi ń rajà ń lè ṣe Kembi Fashion Empire. Lágbára lọ́wọ́ Ọlọ́run àgbà náà ò ní wọbẹ̀. Ọdún lọ sópin, èmi àti yín àníbọ́dún lọ. Ìwọ̀nba ọdún oṣù tó kù ní ọdún yìí, nǹkan tí a ti lé ní January, February, March tá a rí tí ò tẹ̀ wá lọ́wọ́ láti wákàtí bí mo ṣe ń sọ̀rọ̀ mo pa láṣẹ mi dálábàá kó bẹ̀rẹ̀ sí máa lọ tẹ̀yìn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ògo wa, ògo àwọn ọmọ wa kó bẹ̀rẹ̀ sí máa búyọ. Ọdún tá a mú yìí àtọdún tó ń bọ̀ kó jẹ́ ọdún ayọ̀ fún wa, kó jẹ́ ọdún má ní gbàgbé fún ohun rere nínú ayé mi àti yín. Ẹ ṣé mo dúpẹ́ o, mo mọ̀ lóore o. Tí bá ní mi mọ̀ lóore rọ́ ni mo ń pa pẹ̀lú bí mi ṣe kí wá ń polówó ọjà ẹ̀ ń wá ẹ̀ wá ń bá mi rajà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Bí mo ṣe wà ní ìsìn ibi kan mo ń lọ, bí wọ́n ṣe pè mí náà ni mo fi wá sí ṣọ́ọ̀bù yìí. Mi ì fẹ́ wá sí ṣọ́ọ̀bù rárá tó níbi tí mo ń jáde lọ tẹ́lẹ̀ wọ́n tún wá rajà ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé o, mo mọ̀ lóore o, mo mọ̀ lóore o, mo mọ̀ lóore o. Bí tẹ́ ti mú owó náà àgbà náà ò ní wọbẹ̀ o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Mi wá polówó lénìí, mo kàn wá sọ ọ̀rọ̀ díẹ̀, mo wá ṣí wa létí gbogbo àwa tí a jẹ́ akíkanjú tá ń gbìyànjú pé kí nǹkan lè dáa fún wa, pé ká má bàa tọrọ jẹ, kí àwọn ọmọ wa má di ọmọlọ́mọ. Torí tí òbí ò bá ti rí ọwọ́ mú lọ sẹ́nu, àwọn ọmọ wọn máa ń yàyàkuyà. A dẹ̀ ń ṣe pé kí àwa náà ká lè jẹ́yàn, káwọn ọmọ wa náà lè jẹ́yàn, ká rówó tọ́ ọmọ wa ní school. Eléyìí tó fẹ́ kọ́ṣẹ́ ni ká rówó fi ọmọ wa sí ibi iṣẹ́, káà náà ká dẹ̀ má jìyà. Tó rọ́wọ́ tọ́lọ́run fún wa yìí, ó fún wa pé ká fi ṣeṣẹ́ ni, kò fún wa pé ká fi ṣe ọ̀lẹ. So a máa dùn mí wípé kí èèyàn wà kó máa ṣiṣẹ́ kó máa hustle, kí àwọn kan wà níbì kan kọ́ dẹ̀ fẹ́ máa mú gbogbo èrè ẹ̀ kan fẹ́ máa jẹ́. Mi ò láìkẹ̀. Òun ló fẹ́ mú mi kí n sọ àwọn ìrírí mi nípa àwọn nǹkan báyẹn ṣe fẹ́ sọ ní àárọ̀ yìí. So òun ni mo ṣe fẹ́ sọ kí tó máa bọ́rọ̀ mi lọ. Ẹ wo ọrùn mi ní kẹ́ ẹ wò. Kò sọ́mọ náà tí ó jọ ṣẹ. Ẹ wò bó ṣe wà kó wọn o 18,000 ni. Bọ́lá tí fẹ́ rà bí òun ṣe ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Bọ́lá tí fẹ́ rú ẹ̀wà bí òun ṣe ọ̀dọ̀ Kembi Fashion Empire. Ẹ bó ṣe dúró lọ́rùn, ẹ wo bó ṣe fine. Bẹ́ẹ̀ ni ayọ́tàdé ẹ̀wọ̀ yìí náà irú ẹ̀ náà sì wà o. Tẹ bá fẹ́ rà ó ti fẹ́ tán o. Eléyìí tí a polówó yẹ́lò yẹn ó ti tán. Aṣọwọ́ òun dilẹ̀ tó bẹ́ẹ̀ mo ṣe máa ń dúpẹ́ lẹ́wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin màmá mi nílé, ẹ̀yin màmá mi lókè òkun. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín, inú mi máa ń dùn. Mo máa ń ṣàdúrà fún yín o, Ọlọ́run bá ń gbọ́. Gbogbo ẹni tẹ́ bá mi rajà àtàwọn tí wọ́n bá mi rajà pé tẹ́ máa ń wò mí, táwọn kan máa ń wà tẹ́ pé wọ́n ń rajà dúpẹ́ ṣùgbọ́n wọ́n máa ń wo ṣóò mi tó dẹ̀ máa ń ṣàdúrà fún. Lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ọmọ ajiná fún gbogbo yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ múre bọ̀ ibi tẹ́ wà yẹn, ayọ̀ àtàlàáfíà lẹ máa fi wálé. Wọn ò ní ru òkú yín wálé wá bá wa Nàìjíríà. Lágbára lọ́wọ́ gbogbo ẹ̀dẹ̀ wa Nàìjíríà náà ayọ̀ àti ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀mí gígùn lẹ máa fi lólé ayé yín. Nínú ayé yín ìpọ́njú àìríjà àrímu kò ní bá yín, kò ní bá àwọn ọmọ yín, kò ní bèmí náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o, mo mọ̀ lóore. Ṣáàrí nǹkan tí mo fẹ́ sọ nípa business. Àwọn kan máa ń ṣe business tẹ́ pé àwọn gan ló máa ń kó bára wọn nídìí business ṣíṣe. Bẹ́ẹ̀ torí pé ìrírí mi ní lọ́jọ́ tó ti pẹ́ ló jẹ́ kémi máa ṣe bí mo ṣe ń ṣe yìí. Èmi mọ̀ bẹ́ẹ̀ òun ni. Ní nǹkan bí 18 years ago ní Àpápá yẹn bí tí mo ti ń ṣiṣẹ́, owó ẹni tó bá yẹ clearing gbà yẹn mọ̀ owó wà, kì í ṣe ìgbà tí wọ́n ti bà iṣẹ́ wa jẹ́. A máa rówó gan, owó yìí ń wá. Mo wá rówó kan gbà yẹn, owó yẹn pọ̀ gan. Kí la máa ṣe gbogbo àdẹ̀ nígbà yẹn aláìka máa gba ṣọ́ọ̀bù sí tẹ́ mọ̀ pé nǹkan tí èèyàn kan bá fẹ́ ṣe èèyàn míì náà á fẹ́ ṣe irú ẹ̀. Bí mo ṣe owó yìí mo ṣe rí ni a bá gba ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ pé mi lè jókòó tì, mo sì ń lọ sí Àpápá, iṣẹ́ sì wà ń bẹ̀. Tá pé mo ṣe gbọ́n ní ìsìn mo ṣe gbọ́n gbà yẹn, mi ò ní ever sọ pé mo fẹ́ gba ṣọ́ọ̀bù
mo fẹ́ fi hàn síbẹ̀. A ṣe ṣọ́ọ̀bù yẹn gidi, ẹ bá ṣọ́ọ̀bù yẹn glass everywhere, anáwó sí ṣọ́ọ̀bù yẹn gan. N wá ra ọjà kún provision oríṣiríṣi nǹkan, minerals, freezer ńlá, ara gbogbo bẹ̀ ṣáà fún ọjà kún bẹ̀. Abádẹ́gbàyàn sí ọmọ àdúgbò náà la gbà sí. In fact ọmọ ẹni tí mo gbà síbẹ̀, ọmọ bí ọmọ area mother mi ni ẹ mọ̀, àwọn ìyá tó máa ń láìkẹ́ ládùúgbò yẹn, ọmọ ẹ̀ ni mo gbà sí ṣọ́ọ̀bù yẹn lọ́dún yẹn náà. So ó ṣáà ń tajà yẹn, ó ní ìwé tí a gbé síbẹ̀, ọjà tó bá ta o kọ́ sí o, tí bá dé bá ẹ mọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ọjà provision kò ẹ̀ lè rí kà, ẹ má jẹ́ kí n parọ́ tán, ẹ̀ lè rí kà. A ṣáà ń bá ọ̀rọ̀ yẹn lọ. Èmi nǹkan tí mi wá rí gbà yẹn ni pé owó tí ó bá pa bẹ́ẹ̀ láàrin 2 weeks àbí a week, owó tí ń bá rí lápapá yẹn màá tún jọ́ yẹn mọ́, màá tún lọ sí Èkó, màá tún lọ ru ọjà Mushin, màá tún lọ ru ọjà gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, màá tún ìṣọ́ọ̀bù àtún kún, tó wá tún yá ọjà yẹn á tún rù. Tó kí ló wá ṣẹlẹ̀? Bọ́ ọjọ́ Saturday mi ì sábà lọ síbi iṣẹ́, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan la máa lọ síbi iṣẹ́ lọ́jọ́ Saturday, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bóyá ní oṣù kan mo lè lọ bí iṣẹ́ ní ẹ̀ẹ̀méjì lọ́jọ́ Saturday, Monday to Friday ń ṣe àbọ̀tẹ́, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan a máa lọ bí iṣẹ́ tíṣẹ́ yóò bá jáde, bóyá páàkì síbì kan oní nǹkan bá fẹ́ gbé àápàdé, òun máa fi lọ síbi iṣẹ́ lọ́jọ́ Saturday. Mo wá notice pé tí n bá wà ní ṣọ́ọ̀bù yẹn, àwọn kan wà tó ń ṣe mẹkáníìkì pọ̀ níwájú ṣọ́ọ̀bù yẹn, bíi kọ́ńpáàdì mẹkáníìkì, kò sí àwọn oríṣiríṣi wọ́n ṣàpọ̀ síbẹ̀ yẹn ṣá, àwọn mẹkáníìkì yẹn pọ̀ ńbẹ̀, àwọn tó ń ṣe mọ́tò oríṣiríṣi ìwáyà gbogbo wọn ibẹ̀ náà wà. So àwọn yẹn tó wá jẹ́ kí ọjà yẹn yá gan. Mo wá dúró síbẹ̀ ní ọjọ́ Saturday, màá rí i pé tí bá dúró síbẹ̀ ní Saturday yẹn mo lè ta pure water bag 20 bags lọ́dún yẹn lọ́hùn 20. Wọ́n kàn máa wá ní, wọ́n máa wá gbà torí freezer yẹn mo tún ra jẹ́tọ̀ ńlá ǹjẹ́ gbogbo tí wọ́n báyìí tí náà bá sí báyìí. So gbogbo àwọn aládùúgbò yẹn ọ̀dọ̀ mi yẹn náà, ṣọ́ọ̀bù yẹn náà ẹ mọ̀, ṣọ́ọ̀bù tó ṣe é ṣì tọ́jà mọ̀ pé gbogbo gbàgbà jẹrẹ́tọ̀ máa gan tẹ́lẹ̀ tó bá sínú àátàn jẹrẹ́tọ̀. So gbogbo nǹkan wá tutù gan, àti mírasì o àti pure water gbogbo ẹ̀ ó ṣà ń yá. Mo wá rí pé tí bá jókòó pure water bíi 20 bags àátà, mírasì náà wọ́n bí kírètì wọ́n ṣà máa ra, wọ́n máa ra mọ́ọ̀tì náà gbogbo ẹ̀ á máa yá. Mo wá notice pé tí n bá jókòó síbẹ̀ ọmọ yẹn á máa kanra mọ́ àwọn ọmọ bí àwọn ọmọ iṣẹ́ tó máa ń ṣe mẹkáníìkì tó máa ń ra mínírààsì tó máa ń ra pure water yá bẹ̀rẹ̀ sí máa kanra mọ́ wọn. Nàmà ní tí mọ́mọ́ bá sí ń bí kọ́tẹ̀ wá, tí mọ́mọ́ bá dẹ̀ sí ń bí wà á máa rẹ́rìn, kí ló dé tó mọ́mọ́ bá wà ń bí lọ́ọ́ máa lejú mọ́ wa. Mo wá ní kò lejú mọ́ yín, kò lejú mọ́ yín pé rárá o kò rí bẹ́ẹ̀, ó ní nǹkan tó ń bí nínú. Èmi á tún máa fajú ẹ̀ mọ́ra ẹ̀ mọ̀, mi ṣáà lè fi iṣẹ́ lẹ̀ kí n wá jókòó ti ṣọ́ọ̀bù. Tí n bá lọ a máa bá wọn, a máa ṣe ọ̀yàyà, tí n bá jókòó a máa lejú. Mo wá rọ ọ̀rọ̀ yẹn pé mo wá fi lọ ọ̀rẹ́ mi kan pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Tí n bá wà ní ṣọ́ọ̀bù yìí ọjà tí máa ń tà ó máa ń yá. Mínírààsì yẹn ni mo ti mú àti pure water nìkan ni mo fi mú. Àwọn ọjà tó kù yẹn mi ì mọ bó ṣe ń ṣe ṣá. A ṣàrí pé owó ìpè lọ́rẹ́ mi wá ní àbí wọ́n bá wọn jà ni. So ìgbà tó ṣáà máa yá, ṣe ni ọmọ yìí ó máa lọ kó gbogbo ọjà yẹn, bisikíìtì o gbogbo ẹ mo máa kó pálípálí ni, tọ́mtọ́m gbogbo nǹkan tí ó ṣàwá ń bí àwọn nǹkan ńláńlá tó pé kínní tó mọ̀ pé àwọn á lọ kó fún mọ́là ló lọ ń tà fún. Tọ́ ipá dé látọjà bá ṣa gbogbo ẹ̀ díẹ̀díẹ̀ á lọ kó fún mọ́là. Níbi minerals àti pure water ó ń ta tó 20 bags, but tó bá ti ta tán á wá lọ tún rà míì. So bí mo ṣe bá bí pé kó gbé kára 20 bẹ́ẹ̀ mo ṣe lọ ní ti mo ara bí 40 bags torí mọ́tò ló máa ń ja fún wa. Tó bá ti rà báyìí tó bá ti wá tà kíákíá àwọn pípọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ á tún ara míì síbẹ̀. Ọjọ́ kò lè mi àti bọ̀bọ̀ kan sọ̀rọ̀, èmi àgbẹ̀ ẹ̀ close gan. La wá ń sọ̀rọ̀ bó ṣe wá já mi sí ẹ pé nǹkan kan ń ṣẹlẹ̀ o, àti òun dẹ̀ fẹ́ sọ fún mi o pé gẹ́ẹ̀ yìí pé ṣé àwọn ó wá sọ mi pé àwọn tó wá ń já mìíràn sí pure water fún wa yẹn
pé ṣé wọ́n tún máa ń padà wá ni. Mo ní rárá, àmọ́ tó bá ti já tó bá dọjọ́ kejì àbọ̀jọ́ kẹta náà máa gbowó. Ó ní bọ̀tọ̀ ọmọọṣẹ́ yín ó máa lọ, ó máa tún pé ó náà tún máa fi bíi tírọ́ọ̀kì gbé pure water wá, àwọn tó máa ń ti wheelbarrow yẹn. Mo ní rárá, ó ló máa ń wá sẹ́ẹ̀. Ó náà tẹ̀ ní kóun sọ fún yín ni o. Ó ló máa ń wá, ó náà nǹkan ti ń sọ lọ́dọ̀ wọn pé gẹ́ẹ̀ yóò dẹ̀ pé ó ń fi pure water yìí ṣe business. Ó ló máa ń wá. Mo ní kò pẹ́ náà ibi tọ́nà wọn fẹ́ táṣìírí ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ bí ẹ̀ náà ṣe tó wá bá mi kò ju ọ̀sẹ̀ kan yìí náà wá bá mi pé àǹtí ṣe ọmọ yìí ṣe ló mú ó máa ń kó ọjà yín lọ tà fún Ṣèyídù yẹn dẹ̀ ó wà nílé kẹta sí wa pé òun ló lọ ń kó ọjà yín fún un. Mo ní ẹ̀ ń bá lọ bá Ṣèyídù yẹn Haúsá ní bá ṣàṣọ báyìí. Ó wá ní òun ló wá bá òun pé òun dẹ̀ mọ̀ pé ó ń jí ni. Mo ṣe pè yẹ́ ẹ̀ nìyẹn pé nǹkan báyìí lọmọ yín ṣe pé látọjọ́ ta ti ṣí ṣọ́ọ̀bù yìí mi ò rí èrè wọn kọ́bọ̀ láti Àpápá. Owó tí ń báyìí lápapá, owó wàhálà, owó inú òòrùn, owó ká máa gun kọ̀ńténà, ká máa ṣe wàhálà yẹn pọ̀ ńgbà yẹn. Kì í ṣe ní ìsìn tó pé kọ̀ǹpútà la fi gbogbo ẹ̀ nígbà yẹn tí kọ̀ńténà yín tẹ bá ẹ lè wá kọ̀ńténà fún a week kẹ máa rí nínú òòrùn burúkú. Ẹ máa wo gbóná àwọn kọ̀ńténà wọn máa ń tó lè tóbi 6. Ẹ máa wo nọ́mbà ẹ̀ kẹ tó rí. Mo nínú òòrùn yẹn owó tí mo tún rí bẹ̀ mo tún kó sí ṣọ́ọ̀bù má ṣe àrùn. Mo ní òun ní mo ní bó ṣe kò ní bá mi ṣiṣẹ́ mọ́ mo ṣe àṣelé nìyẹn. Àṣẹ mo ṣe tún bẹ́ẹ̀ mo tún gbẹ́lẹ̀ kejì náà the same thing. Mi tẹ̀yẹ kí yẹn pẹ́ mo ṣe àṣe ti ṣọ́ọ̀bù yẹn. So ọjọ́ Saturday màá wá sí ṣọ́ọ̀bù. Ọjọ́ tí ìbá níṣẹ́ màá jókòó síbẹ̀. Ìgbà tó yá kò sẹ́ni tó kọ́ mi. Ọlọ́run bá gbọ́ kò sẹ́ni tó kọ́ mi tí mo fi ṣọ́ọ̀bù lẹ̀ tí mo dá gbogbo ẹrù tó wà níbẹ̀ àti freezer gbogbo aṣàkó lọlé a bá fi ṣọ́ọ̀bù lẹ̀. Ṣọ́ọ̀bù yẹn mi lò tó ọdún kan àbọ̀. Gbogbo tí mo run síbẹ̀ more than 2 million gbà yẹn mi rí wọ́n kọ́bọ̀ mú jáde báyìí 1cc mi mú jáde báyìí. Lówó tí wọ́n pé mo kọ́ rí ẹ̀mọ́ owó tọmọdé kọ́ rí tí mo kọ́ wò pé kinní báwọn ọmọ ìṣerun ọlọ́ta wọn nìyẹn mo ṣàdá mọ́kàn kó ń bẹ̀. But nǹkan tí mo fẹ́ sọ fún yín pé ilé ayé jẹ́ ká máa ṣe dáadáa. Ọmọ yẹn ń sìn ọjọ́ ni mo pàdé ẹ̀ wèrè dáa jùlọ. Lẹ́yìn ìgbà yẹn náà ó ti ń kí mi àti settle but ọjọ́ tí mo relax mo tún fún lówó gan bọ́ mo tún wọ́n rò pé wò ayé olè ò ní dáa. Wèrè ó dáa jùlọ. Ọkọ tó lọ fẹ́ kò sí kókó, ọkọ go oníṣẹ́ rádaràdá lèdè ló ń bá kiri. Torí bẹ́ẹ̀ jẹ́ ká máa ṣe dáadáa. Nǹkan tí èèyàn bá ṣe láyé jẹ́ ká máa ṣe dáadáa. Ìyẹn kọjá lọ. Èkejì tí mo fẹ́ sọ fún yín, ṣé àwa tá ń ṣe business tó bá jẹ́ business woman tó ṣe kinní tó wà tó mọ̀ tó ro àròjinlẹ̀ dáadáa, iṣẹ́ tó bá lè mójútó má ṣe o. Mo ṣí ṣọ́ọ̀bù síbí, mo ṣí ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn. Wàláì ṣọ́ọ̀bù yẹn orí olórí ló ṣe fún òṣì fún ara ẹ̀. Àwọn èèyàn ló máa jèrè ṣọ́ọ̀bù yẹn. Kì í ṣeré o. Ṣé mo ṣe wà níbí yìí sìn lẹ́ẹ̀ni mi ìfẹ́ wá ṣọ́ọ̀bù. Ìgbà tẹ́ni ẹ ti pè mí mo dẹ̀ ti múra fẹ́ jáde. Ìgbà tẹ́ni ẹ ti pè mí mo fi dúró mo sọ pé òkè ìgbà tí mo yẹ kó ṣe ṣáàtì. Bí mo ṣe wà yìí ṣọ́ọ̀bù mi ìsanwó ṣọ́ọ̀bù mi ìsanwó kankan. Mo ti ẹni bá dé bí ẹná mọ ṣẹ́ ìgbà ọjọ́ tí mo kọ́ pé mo fẹ́ sales girl tí mo kọ́ síta àwọn tó wá bí wọ́n ju 20 lọ. Mo wá fi lọ èèyàn ẹni ṣe bí online lẹ ti ń tajà mo ní bẹ́ẹ̀ ni. Ó ní àwọn advice yín o. Ó lè mi náà ti rò mo ní bọ̀tà àwọn ọmọ náà ní pé kí n gba wàhálà pọ̀. Mi ò dẹ̀ bí mo ṣe àti bí mo ṣe bá pẹ́ mo polówó lè ní nísìnyí. Gbogbo tí mo polówó lórí ọjọ́ wo tí mo polówó last week gbogbo ẹ ti fẹ́ tán. Mo ṣe ń polówó Ọlọ́run bá dẹ̀ ń bá mi tàwọn èèyàn wọ́n máa pè mí wọ́n máa rà díẹ̀díẹ̀. Mi ò jẹ́ kí mi ò fi tipátipá wá owó. Ṣé àwọn tó bá fi tipátipá wá owó yẹn ẹ ṣiṣẹ́ fún olórí jẹ. Kí ló wà ní oníṣọ́ọ̀bù tó ti ń tajà tó dẹ̀ ń rí owó? Kí ló tún mú ẹ lọ sí ṣọ́ọ̀bù ní ìtẹ́pọ̀ ojú òní tó? Kámẹ́rà ló wà ń bì lókè nísì a ní kámẹ́rà 3 ń bí nísàlẹ̀ náà 3 la ní. Nílé gbogbo ibi ni kámẹ́rà wà nílé mi ń bí. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn wọ́n mọ bó ṣe máa ṣe kódà wọ́n lè lu iná pa.
wọ́n lè paná wọ́n dẹ̀ máa kó nǹkan tó máa kó wọ́n dẹ̀ máa lọ níbi tó tún wá wọ́ọ̀sì dé ìgbà tí mo ní tí ẹni tó fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ bí mo dẹ̀ ti gbà tí mo jẹ́ pé mo ti lóko wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Monday tí wọ́n á fi lọ ní pa òun ò pé ó máa le gan tó tún já aládùúgbò bí mo ṣe ní ìsìn kò sí èyí tí mo lè pa ní ìsìn gbogbo aládùúgbò wọn mi tí mo ń pa ará àdúgbò ló máa lọ gbé sí wọn létí gbà woman yẹn ń ta o woman yẹn ń ta o kòkó tí ẹ ṣe kíní ni ó ń ta o àwọn ló máa lọ gbé fún wọn ẹ ti fẹ̀dẹ̀ ara yín síta nìyẹn ẹ ti fẹ̀dẹ̀ ara yín síta nìyẹn so mo jẹ́ kí gbogbo nǹkan tí mo rí bí kò tẹ́ mi lọ́rùn bó jẹ́ iye kan ni mo pa mo ti wà okay bó jẹ́ wọ́n náírà mo pa mo ti wà okay gbogbo ọjà tí mo ń polówó yẹn àwọn èèyàn tó bá ń wò kò sí ni àná gbogbo wíìkì tá a mú ní ìsìn látọjọ́ Monday kò sọ́jọ́ tí àwọn èèyàn kì í wá bí wá rajà ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ so ẹ lọ ní ṣọ́ọ̀bù níbí ẹni ṣọ́ọ̀bù ní òkè ẹni ṣọ́ọ̀bù nísàlẹ̀ rọ́bìṣì ni kò sí ni lẹ́yìn ọmọ téèyàn bí nìkan ni ò lè jẹyàn run ó máa jẹ́ o ṣùgbọ́n àì máa rò pé màmá mi kò ní fẹ́ jẹ ẹ̀rùn ṣùgbọ́n bá fi àbúrò síbẹ̀ yẹn ló wọ́ọ̀sì jù ẹ wo fídíò tí mo wò lánàá yẹn ẹ̀rù bà mí pé ó tún mórúkọ ọ̀gá ẹ̀ lọ́lé babaláwo ó tún mórúkọ akọ́símà yẹn lọ́lé babaláwo ṣé ẹni mọ̀ pé láyé yìí ogun ni lẹ́yìn tó pè é pé kó wá jẹ́ at least iṣẹ́ tó ń ṣe ń gbowó oṣù ọjọ́ tó bá ń lọ ọ̀gá ní kó gba 500 àbí 1,000 owó mọ́tò ṣé kò bo àṣírí ẹ̀ ṣùgbọ́n àwọn ò wá ṣiṣẹ́ àwọn ọmọ tó wọ́n ò wá ṣiṣẹ́ wọlé ọjọ́ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ gọ́gọ́ ọjọ́ náà tó máa jí nǹkan ọjọ́ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ pé òkè ò gbà síṣẹ́ ọba yá lé ní ọjọ́ Monday ló gbà síṣẹ́ o àtijọ́ Monday ló ti máa jí nǹkan ẹ̀ tí ò bá dẹ̀ jí lọ́jọ́ kan ọjọ́ Monday ọjọ́ Tuesday ó ti máa mọ ọkọ tó máa fọwọ́ rá kò hàn lè ṣiṣẹ́ kọ́ máa jalè tó bá gbọ́ ọmọṣẹ́ tó bá dúró tiẹ̀ ọjọ́ kan ọjọ́ tí ò bá rí nǹkan jí ọ̀sẹ̀ kan ló máa fi wá àbọ̀jọ́ mẹ́ta kò ní wá mọ́ kò rí nǹkan jí nìyẹn so gbọ́n tó wá bíbá ní kíní kan mọ́ ni àwọn ọmọ tó máa help mi ó pè mí mi ìwábi iṣẹ́ màá ti ṣọ́ọ̀bù mi ni mo fẹ́ arajà ẹ ló kẹ́ńbì àwọn wà níbà òkè ìbólẹ́wà àtẹ̀jẹ́lá ti ń bọ̀ o bí ẹni tó wá ní èyí ní ìsìn àti lẹ́kí náà ti wá bí wá rajà tán ti lọ ń sìn wọ́n ṣe ìtàbúrò dé ni wọ́n ṣe ẹ bá dẹ̀ ní mọ́tò tó ń gbé wá confam jeep gidi wọ́n mọ̀ ládùúgbò yìí wọ́n máa wá sí géètì fún wọn wọlé ni tó bá dẹ̀ lọ sí géètì wọ́n máa lọ mo ti tajà mi ṣojú fúrú kò sẹ́ni tó mọ̀ mo ṣe wà bóyá mo rówó bóyá mi ò rówó kò sẹ́ni tó mọ̀ mi ò fẹ́ dára mi síta ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká fi ọpọlọ ṣiṣẹ́ wa ẹ jẹ́ ká fi ọpọlọ ṣiṣẹ́ wa torí bí àwọn ọmọ yìí wọn ò ní nǹkan ṣe ju kán wá jalè ìyẹn lọ bẹ́ẹ̀ ṣẹ́rí tí àwọn tó ń rajà olè yẹn olè ni wọ́n irú ẹ̀ ṣẹlẹ̀ síbi dáadáa tápẹ́ ìgbà tí mo dé tí mo sọ̀rọ̀ ọmọ mi gan wọ́n wò pé kó di pé mo gba ọjà direct láti abroad ó lọ́dọ̀ woman kan tí mo ti ń gba ọjà lẹ́kọ̀ọ́ bá débẹ̀ mo lè rọjà 3 million ọjà 4 million àwọn swiss lace yẹn mọ̀ pé àwọn yẹn wọ́n máa ra ọjà yẹn so èmi dẹ̀ láìkì àwọn ọmọ tó bá jẹ́ bí age group ọmọ mi tí n bá rí wọn bí iṣẹ́ báyìí àánú wọn máa ń ṣe mí màá fẹ́ fà wọn mọ́ra pé tí n bá ra jẹun tó máa fún wọn lówó tí àwọn wò pé àwọn ọmọ kéékèèké pé ó yẹ kó wà ní school tó wá ọ̀zù èmi á fún wọn lówó màá kódà ń bá lọ rajà ń bẹ̀ mo wá 30,000 mo wá 40 màá fún gbogbo wọn so ọmọ kan wá wà ń bẹ̀ ọkùnrin ni ọmọ yóò tí ì lè ju 20 years lọ so wá gba nọ́mbà mi bí àmọ́ mi nọ́mbà yín ò ní òkè mo dẹ̀ fún nọ́mbà so wá rí pé aṣọ tó bá ní tí ìbá tẹ̀ wá ṣọ́ọ̀bù ànímọ́ mi aṣọ báyìí báyìí náà wọ́n ní o so àti bẹ̀ tí bá fẹ́ lọ sọ́jà máa pè pé lágbájá o mo ti ń bọ̀ lọ́jà o ẹ máa gbọ́rọ̀ yìí o mo ti ń bọ̀ lọ́jà ní òkè mà so bá ṣe ń bọ̀ bá tó gbọ́ náà láìkí wọ́n máa ṣùmọ́ mi báyìí ni so èmi ò kí ni yẹn máa ṣe ń bá kan mo dẹ̀ wò pé ọmọ yẹn nìkan lọkàn mi mú pé kí n bá dé kó pé òun ló ẹni tó bá tẹ̀lé ẹ ní ibi ṣọ́ọ̀bù yẹn nífẹ̀ẹ́ dárúkọ ẹni tó popular gan ni ẹni tó bá tẹ̀lé ẹ ní ṣọ́ọ̀bù yẹn òun ló máa gbé ẹ bá ra ja 1 million ó máa gba commission so àná wa ṣe pé mo fẹ́ kí n tẹ̀ máa bá kó máa tajà fún mi sódà á lè máa rí owó so oníkan mo máa pè máa ní mò ń bọ̀ tí o ti bá ti wá ń bọ̀ látọ̀kan akọ̀ wá bá mi ni mà wá tẹ̀lé so àwọn tó kù yẹn wọ́n lè tẹ̀lé mi mọ́ so bá ṣe ń ṣe nìyẹn so màá dẹ̀ fún òun ló àwọn tó kù náà máa fún wọn lóbọ tówó títí ẹ̀ mo lè fún 5,000
màá fún 5,000 ní àádùn. So mo ti rajà bẹ́ẹ̀ ló wá dọjọ́ kan sweet lace kan ni mo wá rà. So ìgbà tí máa dé bẹ̀ mo ti rajà, ìgbà tí mo wá fẹ́ lọ padà rajà ọjà tí wá wọ́n. Mo sọ pé ọjà yìí tí mo dẹ̀ rà ní last week ó ti wá sáré wọ́n. Ẹ ta fún mi ọjà rọ́pò tí wọ́n ní. Wọ́n bá pè mí, ló bá ní mọ́mì òun dẹ̀ fẹ́ sọ nǹkan fún ọjà yẹn pé òun nírú ọjà gan, mo nírú ọjà òun ní òun wá dà. Ó wá ní òkè pé ó wá ní kí n rìn síwájú, má rìn síwájú, bá gbé ọjà yẹn wá. Ọjà yẹn gangan ni ọjà ìgbà àṣírà sweet lace láti Èkó. Mo ṣì rà bí 180 nígbà yẹn, 180 ìgbà míì 150, 180, 150 la máa ń rà nígbà yẹn. Ní ṣe ní ìsìtò tí wọ́n ló bá ní ìlú wa fẹ́ ta aṣọ. Mo náà bá wọn gbọ́dọ̀ ti ráṣọ yìí. Ó ní wọ́n máa fún wa ní, ó ní alájà máa fún wa nígbà ọdún ni. Ó nígbà ọdún náà máa ń dáṣì wà. Kò pẹ́ náà ni ẹni tó dàgbà jù nínú bẹ̀yẹn tó yẹ pé aláàjì náà máa ń pè nìyẹn náà bá kọjú bá pè pé òun sọ fún mọ́mì pé aṣọ ìpọ́ òun náà máa ń dáṣì wọn ni, òun náà máa ń dáṣì wọn ní aṣọ yẹn ni. Mo ní ó ní tó wá dìgbà ọdún báyìí, ìgbà ọléyà ó ní aṣọ tó bá wù àwọn níwájú náà tẹ̀lé wúmọ̀ ẹ̀ máa pé káwọn mú. Mo náà fún yín sísè, ó ní mo ní wúmọ̀ ẹ̀ máa náìsì o, iná wọn ni wúmọ̀ ẹ̀ máa náìsì o. Ibi tó máa fi kó bá rẹ̀, máa ní òlè ni wọ́n fẹ́ taṣọ yìí. Ó ní mọ́mì èlò lẹ fẹ́ mu. Mo sọ pé 180 ni alájà pè fún mi, sí èlò ni wọ́n fẹ́ ta. Ló bá ní kí n mú 40,000. Mo ṣẹ́ka mú 40,000. Ibi tá a ti ń sọ náà nínú wọn gẹ́ yẹn kúrú báyìí ló bá pé nìyẹn bá dé lọ́ní mọ́mì àwọn tẹ̀ ní tẹ́ bá fẹ́ ra púpọ̀ kó wà. Ẹyọ kan yẹn lẹ́mọ̀ bàbá aláàjì tó dá sí yẹn ó ti fẹ́ kí ìrà lọ́wọ́ ẹ̀ pé ìgbà tẹ́ pé wọ́n dá ṣe ẹni àmọ́ tí ló lè rà ní ibi tọ́nà máa ti kó mi yọ. Bí omi lédè ní àwọn ni wọ́n ṣe pé nìyẹn pé lágbájá máa bọ̀ ń bí báyìí pé wá yọjú bó ṣe dé nìyẹn bí kí ẹ ṣe dé nìyẹn. Ni wá ní àwọn aṣọ ti bí yẹn kọ́. Ó ní alájà ó ní àwọn náà sweet lace oríṣiríṣi. Ó bá mú fọ́tò, ló bá mú fóònù jáde, ló bá aṣọ yẹn ń lọ bí 15 pieces. Ibi tí mo ti wá wò pé yes àwọn pípù yìí jí aṣọ yìí ni. Ṣé àkókò mo ti fẹ́ sanwó ti bí ọ̀rọ̀ rẹ̀ kí báyìí ti fún lówó. Má lò mọ nǹkan, mo ní aṣọ mo ní mu dání. Ó ní ẹ̀rá mọ́ ni mo ní tó mo ti ń kawó ó ní kí n dúró kí n lè sanwó yẹn pọ̀ kó má di pé mo máa fọ́n cash kí n lè ṣe transfer pé kí n kó 15 gbogbo 15 yẹn pẹ̀lú ilé ajẹ́ 16. Bá ní òkè ìgbà tí yẹn bá àwọn sweet lace yìí kọ́tù ẹ̀ wà ń bẹ̀ ń gbà ẹ̀ tẹ́ pé 220 ni. Ó níyàn ní kí n mú ní bíi 50,000. Bá ní òkè mo ní ọmọ kan, mo ní fi aṣọ yẹn lẹ̀, mo ní màá rà, mo ní later. Ìgbà tí mo dé ń bá ròyìn fáwọn ọmọ wọn ní àwọn pípọ̀ yìí ń jí aṣọ ẹ̀ mọ́mì ẹ̀ mọ́ ni màá ra kí ni. Pẹ̀lú mo ṣe wà yìí mo ìlú orúkọ wọn bá. Mo nígbà tó bá gbé mi sí online pé Kẹ́mi Bùkọ́lá o aṣọ olè ló rà. Mo ní oníjà ìlẹ́ẹ̀kan wàláì gbogbo ìgbà náà máa ló ń jalè yẹn. Mo máa ní ọ̀nà àbájọ bó ló ti rú àṣẹ ibi tó ti rówó lélẹ́yìn. Aṣọ máa ń jí aṣọ ni, aṣọ máa ń jí. Wọn ò ní sọ pé ẹ̀kọ́ yẹn náà tà fún ẹ o. N bá pe ọmọ yẹn lálẹ́, òun náà ló ti ẹ̀ pè mí pé mọ́mí báwo dẹ ni ìgbò ní iṣẹ́ kí aṣọ yẹn iṣẹ́ kan kó wá pé ó wá mú gbogbo fọ́tò aṣọ yẹn. Wọ́n tún rí bí 6 sí aṣọ yẹn ti lọ bí 20 something bí 22 pieces aṣọ yẹn wọ́n tún rí míì sí. Wọ́n ní gbogbo lè pé ẹ má wọ́ọ̀rì pé tẹ̀ bá tẹ̀ tí sọ ó ní ìsìn àwọn máa kó wá. Mo á ní wo mọ̀ kan, mo lè mi ò lè raṣọ yẹn o. Mo ní ọkàn mi ò tọ̀ mí jẹ, mo ní ó dàbí pé ẹ ń jí aṣọ yẹn ni. Rárá mo ní ṣe bí aṣọ ọdún ẹyọ kọ́kọ́ náà fún yàn ni. Ó ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ yẹn àwọn gbogbo ó ṣe mọ̀ pọ́npọ́n bẹ́ẹ̀ mo ní mo mọ̀. Ó ní gbogbo àwọn náà ní ẹ̀kọ̀ọ̀kan yẹn náà ní ṣe mọ̀. Ó ní àwọn tó 30 ń bẹ̀ yẹn wọ́n dẹ̀ pọ̀ lóòótọ́. Mo ní rárá mo ní ẹ̀mí mi ò rà. Wọ́n ní òkè mà kò sí wàhálà ó bá ṣáà lọ. Ẹ má jẹ́ ń parọ́ tán yìí. Ọ̀sẹ̀ tó tẹ̀lé náà mú wọn. N bá pe nọ́mbẹ̀ mo pé kí n sọ pé òkè ọjà olówó àlẹ́ o nọ́mbẹ̀ ò lọ. Mo pé nọ́mbẹ̀ ò lọ. Ní bá dé lọ ń tèmi àwọn ọmọ ẹ̀gẹ́ ẹ̀kọ́ ló wá pàdé mi ló wá ṣàkí mi wọ́n ní àbáwo ni ọmọ yìí kọ̀ ló bá ní mọ́mì nǹkan kan ṣẹlẹ̀ ń bí o mo ní kí ló ṣẹlẹ̀. Ó ní wọ́n wà ní pàǹtí o. Mo ní ta ló wà ní pàǹtí. Ó ní ọmọ yín ọmọ ní gbogbo ibù gan
alájà ń gan ọmọ yín ọmọ wa ní àṣẹ mo ti rọ́ ọmọ mi náà máa ń pè é ó ló mọ̀ wá ń pàǹtì mo ní kí ló ṣe ó ní ibi ó ní jí aṣọ alájà ó ní ọmọ wọn yẹn ló ká wọn ó ní gbogbo wọn ó bá dárúkọ wọn àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn tó ń ṣe iṣẹ́ burúkú yẹn wọ́n tó 10 wọ́n ní gbogbo wọn ló wà ń pàǹtì o. Mo ní ọlọ́run olùjọ mímọ́ o máa ṣe o mo ní Jésù o ṣé Jésù o ṣé mọ́mọ́ ló ṣe wá mú wọn ó ní gbogbo àwọn tó ń tajà fún náà ti gbé o ó ní gbogbo ní àárín ibi tó ti ń tajà ó ná sí wúmà kan ó ní wọ́n máa ń ká ọjà wúmà yẹn máa lọ kó fún ó ní gbogbo náà ti gbé o ó ní ọjà alájà tí wọ́n ń rí lọ́wọ́ wọn ó lé lọ́jà 10 million ọjà 10 million tọ́n ti gbé tọ́n ti kó ó ló lé lọ́jà 10 million náà alájẹ náà wọ́n ti lè ẹ̀kọ́ lọ́jọ́ ẹ̀hàn gbogbo náà rọ̀ lọ sí pàǹtí mo ní èmi so èmi náà bá wà ń pàǹtí báyìí mo ṣe náà bá wà ń pàǹtí báyìí kí àwọn fóònù mo pe ọmọ mi pé ẹ̀rí kan tó ṣẹlẹ̀ ikọ́ bábà tí mo sọ fún ẹ mo ní bàbá yẹn wọ́n máa ti mú náà mo ní ọlọ́run máa ṣe o torí bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn tó ń rajà wúmà yẹn lọ́wọ́ ọmọọṣẹ́ yẹn ó lè ní wọ́n ó lè jaguda páálí ni wọ́n ṣé ẹni tó gbé epo lájà kò jálè o ẹni tó gbà á ń gbogbo ló lè kò sí àwọn ọmọ yìí wọ́n máa fi lọ ẹ́ ṣáàní wọ́n máa fo lè yẹn lọ ẹ́ tó mọ̀ pé tí n bá rajà mo lè rajà ọjà wúmà yẹn pé mo ra bí 20 something million thousand 22 pieces of swiss lace ẹni gbogbo wọn àwọn amáṣọ kékeré o wọ́n mọ̀ pé swiss lace mo máa ń rà ń bẹ́ẹ̀ mi ò raṣọ mi mo swiss lace yẹn ẹ wo 22 pieces ó ń lọ bí almost bí 3 million plus tí n bá fún 500,000 wọ́n máa jó ni náà mèrè tí máa rí ni ṣùgbọ́n mo rò í pé ọjọ́ tí àwo bá lu nọ́mbà 1 orúkọ bàjẹ́ aṣọ àlà lèèyàn dẹ̀ wọ̀ epo díẹ̀ bá ti kọ́ sí aṣọ àlà ẹ wo ń tọ̀ ń wọ mi nìyẹn mo náà wá gbé mi màá wá wà ń pàǹtí wá ní kí ni mo ṣe mọ́ra jà mo ní ṣé mi ní bẹ́ẹ̀ lọ́wọ́ ara mi ṣé ọmọ yìí ló ní ọjà tí ó tà fún mi tèmi náà dẹ̀ rà ọmọ yìí kọ́ ló ní so àwọn tí wọ́n rajà lọ́wọ́ ọmọ yẹn ò lè ní wọ́n eléyìí tí wọ́n máa ní òun ní gbé fọ́tò wọn síta yẹn ó ń dùn mí wọ́n jẹ́ mi ní wàláì kódà màá ṣetán màá bẹ ọkọ mi ní pé ẹ má bínú màá gbé síta wọn torí ẹni tó hùwà báyẹn abániláyé jẹ́ arúgún èèyàn ni ṣé àwọn lè gbarú ẹ̀ wọ́n ní aṣọ 120 ó ta ní 20,000 ẹ gbọ́ ṣé hùwà báyẹn dáa ẹ wá pé torí pé ó ṣe ṣèèsì ó taṣọ ní 150 ó wá ta ní 10 naira ṣe bó wọ ìwọ fún ní ìtẹ́lọ́rùn kí ni ẹ̀tẹ̀ máa ń bí mi nínú èmi tí mo ra jà mi mo lè ta ní 100,000 tí bá dẹ̀ ni mọ̀ pé kí ni mo lè ta ní 10 naira tó bá wù ẹ́ má wá rajà mọ́ ìyẹn ò ń ṣe excuse rárá ẹ wá mú gbogbo ọjà yẹn mórí aago mọ́ ní gbogbo ẹ wá bẹ̀rẹ̀ sí ní tà á ẹ wá rajà ọ̀pọ̀ lọ́wọ́ ẹnu yín dùn ẹ mọ̀ pé àṣírí máa tú kò sọ́gbọ́n so when tí obìnrin bá tún gbọmọṣẹ́ míì náà wọ́n á tún ṣe é gbogbo ẹni mo fi sọ kò sí ọmọṣẹ́ tẹ̀ lè gbà sí ṣọ́ọ̀bù yín tí wọn ò ní jalè ẹ gbàgbé gbogbo àtọ́jọ́ wà ń ṣọ́ọ̀bù ẹgọ táṣì wọn ò tí ì tú àwọn yẹn náà wọ́n ń ṣe tí wọ́n kó dẹ́ẹ̀dì ni ọ táṣìírí bá máa tú náà àṣírí á tútú wọ́n ń ṣe tí wọ́n kó dẹ́ẹ̀dì ni ẹ lè ná ọmọ sí ṣọ́ọ̀bù báyìí kó má jí nǹkan bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí bó ṣe lè ṣe wọ́n á jí ní ṣáá tó ọmọ kan náà bẹ̀ yín gbogbo ẹyin tí ẹ máa ra ga olè yẹn kò bọ́ sí o orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ẹ rí mọ̀ pé ìtìjú ńlá ni ọmọ jalè ó wá kó ẹ mọ̀ pé ó jalè yẹn ni ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ ń rà ẹ̀dẹ̀ mọ̀ pé obìnrin ẹgbẹ́ yín òun ló ṣiṣẹ́ yẹn òun ló ṣe wàhálà yẹn
ẹ dẹ̀ mọ̀ pé kò sí bí ọmọ yẹn ṣe lè jí owó tajà ẹ fún yín, kì í ṣe pé ó tajà fún yín ẹ fún lówó lọ kó fún ẹni tó ní ọjà. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ta fún yẹn ó ń kówó ẹ̀ ó ń kó náà ni. Ṣé ẹ fẹ́ kí onítọ̀hún kó lọ síwájú ní àbí ẹ fẹ́ bà láyé jẹ́? Ó lè nìyẹn, ó lè burúkú, ó lè irú yẹn. Kò nídìí kéèyàn ṣépè fún àwọn yẹn, kò nídìí kéèyàn ṣépè fún àwọn yẹn. Ìwà burúkú ayé àti ọ̀run tí ò ṣe é fi wé òun ni. Bẹ́ẹ̀ mo ṣe wà nísìn, bó jẹ́ 10 kọ́bọ̀ mo pa, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjà láta lẹ́yìn ìgbà tó ń ṣe transfer owó tá a tún gbà lélẹ̀ more than 150,000 tí wọ́n san cash, wọ́n dẹ̀ tún ṣe transfer almost 500,000 sínú àkáǹtì ní àárọ̀ yìí. Ó tẹ́ mi lọ́rùn, kíkọ́ máa mórúkọ mi kiri ilé babaláwo níbi táwọn ọmọ ẹ̀ máa ṣe díẹ̀. Wọ́n tún lè da nǹkan lẹ̀ kó tẹ̀ mọ́lẹ̀ kó má lè wá ṣọ́ọ̀bù mọ́. Yes, wọ́n tún lè da nǹkan lẹ̀ pé ṣọ́ọ̀bù tó ń wá ẹ̀gàn tí nǹkan wá ti tẹ̀ nǹkan mọ́lẹ̀ tí ò lè wá mọ́, wọ́n rí àyè máa gbà wọ́n. Kí náà lè ṣe bọ́ọ̀ ló mórúkọ ọ̀gá ẹ̀ lọ tó tún mórúkọ àwọn tó ń tajà fún lọ. Ilé ayé ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe ká dẹ̀ máa funra o. Kò sí ọmọ tẹ́ ẹ máa gbà tí ò ní jalè. Bí a tẹ bá kó 10 lẹ̀, bá tẹ bá rí 2 lọ́ọ̀kì ni. Mo tẹ́ ń tẹ́ pé ọmọ ọ̀dọ̀ tó ń bá gbé wọ́n jọ ń gbé ní o, wọ́n jọ ń lọ ṣọ́ọ̀bù, ó dẹ̀ lọ yànyàn kan ládùúgbò, ó dẹ̀ ń kó gbogbo ẹrù ṣọ́ọ̀bù yóò lọ ń kó fún ará àdúgbò pé kán bá wọn máa tọ́jú ẹ̀. Àwọn ẹ̀yà dára ń jẹ́, wọ́n dára ń gbowó ẹ̀, á kówó ọ̀gá ẹ̀. Ṣé mo pọ́ ọmọ ọ̀dọ̀ kò rí ibi tó máa kó sínú ilé? Owó ọ̀gá ẹ̀ tó kó, owó ọ̀gá ẹ̀ tí wọ́n rí lọ́wọ́ wúmà yẹn kì í ṣọ̀rọ̀ 1 million. Ó dẹ̀ ń gbénu ilé ẹ̀, ó dẹ̀ ń bọ̀, wọ́n dẹ̀ jọ ń lọ ṣọ́ọ̀bù jọ dé ni. Ìyẹn náà tún kọ́. So Ọlọ́run ni kó fún wa ṣe. Iṣẹ́ yìí náà kò ṣeé dá ṣe mo mọ̀, ṣùgbọ́n ẹ gbìyànjú bó jẹ́ ṣọ́ọ̀bù ńlá kan tó tóbi ẹwà kí ọkọ̀ èèyàn wà lójú kan. Eré kí la ń sá tí èèyàn bá tọ́ pé Ọlọ́run ṣe ilé fún yàn, tí ó yẹ pé kì í ṣe ṣọ́ọ̀bù tẹ́pẹ́ ń sanwó ṣọ́ọ̀bù tẹ́pẹ́ náà bá ti ṣe ilé fún yàn téèyàn ń gbé, tí yàn ṣe mọ́tò fún yàn téèyàn fi ń ṣẹ̀ṣẹ̀ rìn, owó ṣọ́ọ̀bù yẹn kékeré ni fún àwọn tó ń rẹ́ǹtì ṣọ́ọ̀bù. Ẹ lè sọ pé ẹ fẹ́ ní ṣọ́ọ̀bù síbi, ẹ fẹ́ ní ṣọ́ọ̀bù sọ́hùn, ẹ lè méèkì ẹ̀. Orí olórí ilẹ̀ sí ṣọ́ọ̀bù kan fúnnu méjèèjì. Ẹ lọ wádìí àwọn tó ń gba ṣọ́ọ̀bù báyẹn, wọ́n máa ń padà kó gbá wọlé ni. Tó kò sí ẹni tẹ́ lè fi síbẹ̀, kò lè sòótọ́ fún yín o. Ọ̀nà tó máa fi run yín, tó máa fi kó gbọ́ ọjà yẹn, tó máa fi kóná, òun náà máa wá. Ilé ayé ilé ogun ni. Ilé ayé ẹni tó ṣoore fún gan òun ló fẹ́ pa ẹ́ o. Ẹni tó fi ṣoore fún gan òun tó fẹ́ gbégun òkè òun ló fẹ́ fẹ́ ẹ̀ wálẹ̀ o. Ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o. Ẹ ṣé o. Ẹ wá bẹ̀ mí rajà. Àwọn súslẹ̀tì wa pọ̀ dáǹtì rẹ̀rẹ̀. Ẹ wo aṣọ tí mo wọ̀ ẹ́ ń sìn. Style yẹn lékeka, ẹ bá tiẹ̀ rí. Ó fún àìbàjẹ́. So ẹ bá mi ra aṣọ ready to wear. A ní lóríṣiríṣi àwọn Swiss lace, àwọn white Swiss lace àti ní wọn tó pọ̀. At least white Swiss lace ta ní àtóríṣi 8. A ní àwọn ọjà tó pọ̀ gan, ẹ bá rajà. So ẹ ṣé mo dúpẹ́ o. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. A máa polówó fún yín ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.